èyí bọ́ọ̀dún jẹ́ o èyí bọ́ọ̀dún jẹ́ o Akanamagbo Akanamagbo èyí bọ́ọ̀dún jẹ́ o èmà ìbọ́ọ̀dún jẹ́ o èyí bọ́ọ̀dún jẹ́ o Akanamagbo Akanamagbo èyí bọ́ọ̀dún jẹ́ o. ẹ̀tà ní kọ́kọ́ tà kọ́mẹ́ran kó tó tà bójúmọ́ bá ti mọ́ wọn máa ṣe bẹ̀là funfun gbo olódù ọmọ rẹ̀. sẹ́ẹ̀rẹ́ ni tọ́lọ́wọ́n bá mi bá ti yọ́nú sí ẹnikẹ́ni tó bá ṣe lára rú wọn lásán ni wọ́n ń ṣe é lásán ni wọ́n ń dami ẹnu. èjì rẹ̀ mo dé àfínjọ́ akéwì tí ń fohùn dágbẹ̀dú máa wí tàì má wí tiẹ̀ wá jẹ́ ń ló gbé mi délé agbára tí mo fẹ́ kẹ́ni re èèyàn yìí tí ń ṣayẹyẹ ọjọ́ bí òní ẹ kú ayẹyẹ orí kádùn kórí jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé jọjọ. ṣebí jẹ́jẹ́ mo jòkó níyẹ̀wù tí wọ́n ké sí mi. gbogbo àwọn olùkọ́ iléèwé Almanan International College Ìbẹ̀jú Lẹ́kì gbogbo wọn ni wọ́n ké sí mi tí wọ́n gbá mi láago. wọ́n lè jìrì akéwì mo ní yẹ́s ó yára ilé agbára kó lọ rè kọrin ewì fún bàbá wọn ọ̀gá wọn dàrẹ́kítọ̀ tí ń ṣayẹyẹ ọjọ́ bí ń ló gbé mi délé agbára tí mo ní kí n wá kọrin fólóríire. ẹ kú ayẹyẹ orí kádùn kórí jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé ẹ kú ayẹyẹ ọjọ́ bí kórí jẹ́ kẹ́ ẹ ṣẹ̀ mí mọ́ ọlọ́jọ́ bí òní ó yá máa gbóhùn ẹnu mi mo fẹ́ péré bàbá tó bí ọlọ́mọ gangan Alhaji Abdulkabir Ọpẹ́yẹmí Ògúngbó ọmọ alájà Basirat ọmọ làbákẹ́ Ògúngbó májèbí ó pàlú olówó orí ọkọ alájà Títílayọ̀ Anátàláì Ọpẹ́yẹmí Ògúngbó yá máa gbóhùn ẹnu mi bàbá Zainab Oníkọ́sọ́lá Dọ̀kí bàbá Abdulmuhiz Ọlárẹ̀wájú bàbá Abdulazim Olúwatóbilọ́ba ó yá máa gbóhùn ẹnu mi ẹ kú ayẹyẹ orí kádùn kórí jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé ṣebí wọ́n ní bọ́dún bá ti dé pèrègùn á máa dáṣọ tuntun. Alhaji Abdulkabir ó yá máa gbóhùn ẹnu mi ó ti sọdún èyí ó sẹ̀mí ìsinmi òní kánjú kú òní báwọn kánjú rè wàlẹ̀ àṣà gúnugún òní kú ní rèwerèwerèwerèwe àlékún ọlá àlékún owó àlékún iyì. aláṣẹ Almanan International College Ìbẹ̀jú Lẹ́kì ó yá máa gbóhùn ẹnu mi bí mo ti fẹ́ péré bàbá tó bí ọlọ́mọ ṣé bíbẹ̀jú Lẹ́kì sànlé àwọn bàbá tó bí ọlọ́mọ. Alhaji ó yá ṣé kí n máa lọ kò sí nǹkan kan olówó orí ọkọ Títílayọ̀ ó yá máa dágbò máa jó òníyá ọ̀tẹ̀lẹ́gàn lójú ojèrè. gbogbo àwọn olùkọ́ Almanan International College Ìbẹ̀jú Lẹ́kì pátápátá àwọn ni wọ́n lù mí láago pé kí n máa kí ọ. ó yá Alhaji Abdulkabir Ọpẹ́yẹmí Ògúngbó ó yá ìlú Ìbẹ̀jú kálọ̀rì kí wọ́n lé bàbá tó bí ọlọ́mọ ṣé bẹ́yìn ni wọ́n ń pè lọ́mọ Ìbẹ̀jú àgbè ẹ̀yin lọ́mọ onígi mẹ́ta Ìbẹ̀jú wọ́n ní ìkan sowó ìkan suyùn ìkan sàlárì bàbá aṣọ ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan ṣé bẹ́yìn lọ́mọ ìwọ̀n ìlú là á ṣẹ̀ṣọ́ wọ́n ní bá a ti lówó tó loge ẹni mọ nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ àdìmọ̀ bí òkan tìyá kálára ó múra kó le. Alhaji Abdulkabir Ọpẹ́yẹmí Ògúngbó olówó orí ọkọ Títílayọ̀ máa gbóhùn ẹnu mi ó yá járe lé Ògúngbó ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan kí n lọ rè kí wọn níbi òjèrè ọlọ́jọ́ bí òní ó yá sọ̀dí mùkẹ́mùkẹ́ kó máa mújọ ayọ̀. ẹ̀yin lọ́mọ afigbó sáwó lókè mòro ẹ̀yin lọ́mọ òpèrè ọ̀nà kó yà wá wò ó ẹ̀yin lọ́mọ òfọ̀sà sílẹ̀ fọmọ ẹlòmíì pa. Alhaji máa gbóhùn ẹnu mi bí mo ti péré bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ ògbàlẹ̀kẹ̀ lọ́wọ́ rẹ̀ bàdí ọmọ ògbóhùn gbogbo lọ́wọ́ oge. Alhaji o ṣé bẹ́yìn gangan lọ́mọ èkó àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ọmọ àrò dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tí ò gbọ́dọ̀ já. wọ́n ní mo délùú èkó mo gàgéré mo sáré jẹlẹ́sẹ̀ méjì lọ ló jẹ́ kọ́ mo arápájá retí omi mo tẹsẹ̀ bodò mo tẹlẹ̀ ẹ̀rọ̀fọ̀. Alhaji Ọpẹ́yẹmí Ògúngbó wọ́n lẹ́yìn lọ́mọ kútéré òòṣà lóògùn òòṣà ní ẹsẹ̀ ẹ mọ̀sẹ̀ kútéré òòṣà ògbòbì kútéré ògbórí. wọ́n ní èkó akété ìlú ọgbọ́n àfijù wọjà wọn ní gbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn wọjà wọn ṣe máa pálẹ̀ síọ̀. Alhaji bó o ti sọdún èyí ó sẹ̀ mí ìmọ̀ ni bó bá dọdún tó ń bọ̀ ò ní kánjú kú aya ò ní kú mọ́ ọ lórí ọmọ ò ní kú mọ́ ọ lọ́wọ́ gbogbo ohun tó ti ń dá Alhaji kò ní bàjẹ́ láéláé iṣẹ́ yóò máa túbọ̀ máa lọ síwájú iwájú ni. gbogbo àwọn olùkọ́
Almanan International College Ìbẹ̀jú kí gbogbo wọn ni wọ́n ní kí n máa kí ọ wọ́n ní kí n kí ọ èèyàn rẹ̀ dàrẹ́kítọ̀ ńlá dàrẹ́kítọ̀ rere bàbá rere ọ̀gá rere bàbá fọ́mọ tí ò lẹ́nìkan nínú rẹ̀ tó ní máa ṣe ǹso yóò padà wá gbé ọ bó pẹ́ bóyá ó tiẹ̀ ti ń gbé ọ ká má sọ̀rọ̀ gun ni Alhaji happy birthday to you Èjìrè Akéwì ní pèdè ọ̀rọ̀.